Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ, a kú alẹ́, a kú ọ̀sán, a kú àárọ̀, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tá a bá wà tẹ́ ń gbọ́ mi. Ẹ ṣé gan, ẹ kú tẹ́tí gbọ́ ní a gbọ́ pé Ashley ó ti dìde lénìí. Ó ti dìde o, nígbà tó ṣe gbogbo ètùtù tán. Wọ́n ló ṣe ti Ifá Shrine, ó ṣe ti Oòduà Shrine. Lọ́ bá ní kò tí ì rìn náà nígbà tó ti ṣe gbogbo ètùtù. Wọ́n ní wọ́n tún gbé lọ sọ́dọ̀ ìyá kan báyìí tó ti yẹ pé òun náà síà ni. Wọ́n ní powerful seer ni wọ́n sọ fún wa, la gbọ́ allegedly. Lọ́ bá nígbà tí wọ́n dé ọ̀dọ̀ màmá yẹn, wọ́n ní màmá yẹn wá sọ fún pé ó ti ṣe sacrifice, ètùtù ò tí ì gbà tán o. Pé ó wá ku ẹnìkan tó ṣẹ̀, pé kó tètè lọ bẹ̀ ẹ́. Pé tí èèyàn bá ti ṣe àdúrà sí, pé bó ṣe máa remain títí ọjọ́ ayé ẹ̀, o ò ní lè rìn o. Pé wọ́n lánàá yẹn, wọ́n ní kò sí bọ́n ṣe bẹ Naomi. Naomi ní ìgbà tó ti sọ pé òun fẹ́ máa rá àbí máa cripple. Tó sọ pé òun ni òun máa paralyze. Pé how market now? Ṣèbí ìwọ náà ó ti gbẹ̀san nǹkan tó send sóhun. Ọlọ́run ti dá padà fún ẹ. Pé therefore bó ṣe máa bá kú nìyẹn o. Wọ́n ní bó ṣe wá tó wá dé ni. Wọ́n tún ń gbé padà sọ́dọ̀ àwọn Láfọ̀gìdì ìgbà tó wá di èní. Wọ́n ní kò rìn náà o. Látàná yẹn pé kò rìn o. Ó wá dé ní bí àwọn Láfọ̀gìdì. Elders tó wá bẹ̀rẹ̀ sí ní ṣàpọ́nlé fún Naomi náà bá bẹ̀ ẹ́. Wọ́n náà bẹ Naomi níbi tí wọ́n ti ń bẹ̀ ẹ́ pé thank God pé ó bá Naomi ní in a good mood lénìí. Pé because ó ní gift tí kábíyèsí tó rà fún. Wọ́n ní ó fún un pé kí ni watch. Wọ́n ní ó ra aago yẹn pé wọ́n ló wọ̀ tí ẹ ṣàmọ̀ yìí ẹ̀ pé ó wọ̀ tó mílíọ̀nù àbí nǹkan kan. Wọ́n níbi tí inú ẹ̀ ti ń dùn ṣálá àwọn Láfọ̀gìdì dé. Wọ́n bá ní Naomi ọ̀rọ̀ àná, orogún ẹ máa yìí wà lórí bẹ́ẹ̀dì. Pé pé kó jọ àwọn tó wá. Pé wọ́n kàn ṣe àpọ́nlé fún Naomi kì í ṣe kékeré o. Pé wọ́n ní ó lè lajúlẹ̀ kí orogún ẹ kó ti rọ lápá kó ti rọ lẹ́sẹ̀. Pé òun mọ̀ pé èèyàn rere ni ẹ́, ọmọ Ọlọ́run tòótọ́ ni ẹ́. Kò sí bó ṣe lè jẹ́ pé àwọn bẹ̀ ẹ́ pé kó jọ. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti rí ìpọ́njú bẹ́ẹ̀ yẹn, wọn ò ní succumb. Mo ní àwọn Láfọ̀gìdì lẹ́nu wọn, wọ́n ń bẹ Naomi. Wọ́n ní ẹni bímọ ọ̀ràn ló ń pọ̀n. Ẹni bímọ ọ̀ràn òun ló ń pọ̀n. Báwo náà ṣe níbẹ̀ ó tiẹ̀ dá bó ṣe ń disgrace ara wọn. Ṣé wọ́n ní ṣe ní Ashley náà bẹ̀rẹ̀ sí ní sunkún tó bẹ́ẹ̀ tó ṣe tó mọ̀. Wọ́n ní kí Naomi tó lè gbà báyìí. Wọ́n ní ẹ̀bẹ̀ tán nílé ẹlẹ́bẹ̀. Pé Naomi ní tó yẹn pé ó lè bẹ̀bẹ̀. Ó lè ṣe pé wò nǹkan tó máa gbé ṣe láyé ẹ̀ títí láé nìyẹn. Pé òun ò ní gbà. Wọ́n ní ṣe Ashley bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò. Wọ́n ló ká o. Ó ká bòròbòrò pé òun fẹ́ pé kí ọ̀tá Naomi kó cripple. Because kábíyèsí ò lè fẹ́ ẹni tó jẹ́ pààrọ̀. Ẹni tó ti rọ lẹ́sẹ̀ tí ò lè dìde. Pé ìwọ ni pé wọ́n ní kábíyèsí kò lè fẹ́ arọ. Báwo ni kábíyèsí ṣe fẹ́ fàrọ̀? Torí kíni tí ó bá jẹ́ ìkà tọ́lọ́run ti ń dá sẹ̀ríyà fún wọn. Torí tí a bá ní Ọlọ́run máa dá, ó ti dá fún wọn already.
àfi kán yáa jáwọ́. Tán ò bá jáwọ́, Ashley, ìyẹn kò tiẹ̀ ní tìjú. Kò sí tìjú kọ́bọ̀ kankan. So, àìmọye ìgbà tó bá ti ṣẹ Naomi wàá bẹ̀ ẹ́. Àìmọye ìgbà wàá ṣẹ Naomi wàá bẹ̀ ẹ́. Ó yìí túbọ̀ ń continue láti máa ṣe bí. Ṣebí ẹ sọ pé Naomi kò sí nǹkan kan tí pé ọmọ nobody ni. Pé kò sí nǹkan kan tẹ fẹ́ gbà lọ́wọ́ Naomi. Ẹ̀yin yìí kan náà lẹ máa máa sá kúbẹ́kúbẹ́ tẹ lọ máa máa bẹ̀bẹ̀. Ẹ ní tìjú. Ọlọ́run máa máa mú yín kankan. Ọlọ́run máa mú yín. Wọ́n ní Naomi ṣáà ti ó ṣáà ti dáríjì o. Wọ́n ní bọ́n ṣe gbé padà nìyẹn pé Naomi ti sọ pé kò sí problem, kó ti ṣàdúrà fún. Wọ́n ní bọ́n ṣe gbé padà lọlé ṣe ni Ashley dìde ó fò dìde. Tégúngún ẹ̀ padà sípò. Tí Ashley tó rìn tó ń yọ̀ pé tínú ẹ̀ ń dùn. Tó bá tún dijọ́ mi kó tún lọ try ẹ̀. Ikú yájẹ̀ ìsín lọ. Èmi ò ní bá yín sọ. Kábíyèsí, tó bá hun kábíyèsí kó tèrò inú ẹ̀ pa. Bẹ̀tì Naomi ìyẹn ti gba ká. Naomi kó yá tètè gba ká mú. Ṣorí àwọn eléyìí bọ́n ṣe máa ṣe ẹlẹ́yà títí ayérayé wọn nìyẹn. Má tiẹ̀ bá wọn jà ń pátá. Kò sí ní fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbé Naomi níjà. Pé tán bá ṣe ẹnu tán wọ́n ní ẹnu tí ìgbín wọn fi bú òrìṣà wọn pé ó máa fi gbolẹ̀. Ẹ wo bọ́n ṣe ń fi ara wọn ṣe ẹlẹ́yà. Àlẹ́ni tó juni lọ lè jùyàn nù. Ashley ti jù kí ló ń jẹ́? Ashley, Naomi ti jù ẹ́ lọ dànù. Naomi ti jù ẹ́ lọ dànù bó bẹ́ ṣe ń ṣe ẹlẹ́yà. So ẹlẹ́yà yẹn lẹ wá sí ààfin láti wá ṣe. Ó ti ẹ̀ dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbògo. Ó ti gbógo fọ́lẹ̀ Naomi. Ẹ túbọ̀ máa ṣe. Ẹ má ṣe bàjẹ́. Ẹ tún gbọdọ̀ máa submit. Ẹ tún máa submit ní under Naomi. Ẹ máa ṣe níṣo. Nígbà tí ká bá bu oníkà mọ́lẹ̀, tọ́tẹ̀ dẹ̀ bá bu ọlọ́tẹ̀ mọ́lẹ̀, ojú yín á wá jà. Ẹ wá di adọ́run mọ́ọ̀tọ́. Ṣé kó Ashley lè lọ bẹ̀bẹ̀ again? Pẹ̀lú gbogbo akitiyan, wọ́n fẹ́ dogun, wọ́n fẹ́ dọ́gbọ́n. Ṣé kó Ashley lè lọ bẹ̀ Naomi? Ó ti ẹ̀ dá. Wọ́n ní àgò ló máa dé ẹ̀dìyẹ gbẹ̀yìn. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan ni. Bye.